kí ló fẹ́ fi há ẹnu tó bá ní tí ó fi há bẹ́ tó bá níbi tó fi há tó sì ní tó fi há ṣó tún ní tó fi há bí. You might not like what I'm doing and it's not by fault. The last time I checked, I am not in this world to entertain anybody. Ha mẹ́ta tóbìnrin nílò ha ibi tó fi ha inú ilé tó fi ha ẹnu ha abẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín ha abẹ́ àti ha inú ilé nìkan lẹ́ni ẹ̀yin afátẹ̀ ń fẹ́ ìyàwó méjì Àbákẹ́ sọ̀jọ́ ni mi ẹ̀yin afátẹ̀ ń fẹ́ ìyàwó méjì sínú yàrá kan ẹ mọ́ bínú ṣe mú igbó ni ṣé ọpọlọ yín ti lọ ni ó fẹ́ ìyàwó méjì sínú yàrá kan ṣé àfà tó fẹ́ ìyàwó méjì sínú yàrá kan lórí òpin ni abẹ́ni tó ń fẹ́ bọ̀ lórí ẹ̀dá àbẹ́ni tó fẹ́ ìyàwó bá ló ṣì rè ìbéèrè yẹn ò tí yé mi ẹ̀yin mẹ́ta wà nínú yàrá kan ẹ̀yin mẹ́ta nínú yàrá kan ṣé wọ́n tán mú bọ̀ níyà ọkọ ń jẹ kó tẹ́ lé dùn mí nígbà tó ọmọ 26 sọ pé mo ti dàgbà tó mo ti rún lé ìjọ orun lé ọ̀dẹ̀ tí ó níṣẹ́ lọ́wọ́ tó lóòrùn lé ọmọ 26 tó lóòrùn lé ilé ìwèrè wo lòórùn ilé ọmọ èjì tí yẹ gan lórí ọkọ ni kó tó mọ níwọ̀ orun lé ṣé wọ́n tí wọ́n fẹ́ bọ̀ láti ta tó fẹ́ wá join ẹnìkan nínú yàrá lórí òpè ni àbọ́kùnrin tó fẹ́ kọ́ ẹ̀ méjì síbì kan ló ń ṣe rẹ̀ àbí wọ́n tó fẹ́ gbéyàwó wá bá lọ́pọlọ rẹ̀ ti lọ. I still don't understand the reason why we cannot reason together within ourselves. 2 of them àbí 3 of them lẹ́yìn méjì tó yẹ kẹ́ ẹ máa fà kẹ́ ẹ lù wọn kẹ́ fẹ́ lù wọn pa kẹ́ ẹ lu afábígbàtàn bá jí technophone ṣé wọn kí tó bá jí technophone yìí máa ń dun àwọn èèyàn ìwọ tó bá jí ibi tó ti lu olè rí lọ́wọ́ fóònù tó jí ó rí pé techno ni ìwọ lọ jí technophone lọ́gẹ̀dì gan so tó bá jí technophone wọ́n lù ó yẹ kẹ́ ẹ dáwọ́pọ̀ kẹ́ ẹ lu àfáàní kẹ́ ẹ lu bí gbàtàn jí technophone ni àjàjà bọ́tín fún wọ́n lọ jí bọ́tín fún wọ́n mọ̀ fún àwọn àbàdàn yàwó rẹ̀ gan ọ̀lẹ́tà láì wọ́n lù bí gbàtọ́ ọ̀dùn gbélé ayé mọ́ ni wọ́n mú ọmọ kan ní junction Alákíá technophone ló jí bọ́tín wọ́n sì dàdọ̀bálẹ̀ wọ́n sì nà ní bẹ́lí tìrọ lójú títì Alákíá nǹkan ní kí ló dé wọ́n ló jí fóònù techno ṣé techno náà ló gba yìí tó yìí ni kí yóò jí techno kan sì máa nàyàn bẹ́lí tìrọ irú àfáà yẹn ó yẹ kẹjọ mú kẹ lù wọn ni ṣé dandan ní kẹ fẹ́ yàwó méjì nígbà tá Al-Qur'an sọ pé tó o bá lówó lọ́wọ́ máa gbàwẹ̀ Al-Qur'an ní tó o bá lówó lọ́wọ́ máa gbàwẹ̀ ni baraka lọ fi Ọlọ́run fàlù baraka sí bánabi ṣe ṣé wọn mọ bánabi ṣe ṣègbésí ayé rẹ̀ pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ ní kó tó sọ pé bánabi ṣe bẹ̀rẹ̀ ni ṣé wọn mọ bánabi ṣe ń ṣe pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ ó mọ gbà táwọn ìyàwó ànábì tán ṣiṣẹ́ ó mọ gbà tí wọ́n lówó lọ́wọ́ ó bá ṣẹ̀mí ànábì ni àbí bàtọ̀ mọ̀ pé ò ní ṣe dáadáa ó bá ti wá láyé Musa kó ti bógun Fíráúnà náà lọ ó ti wá láyé Musa náà tó bá ti wá láyé Musa ó sì ti bógun Fíráúnà náà lọ tàbí kó parẹ́ sínú Red Sea tó wá jẹ́ pé ní ìsìnlẹ̀ wá di wèrè kalẹ̀ wèrè ti wá pọ̀ kọjá kí la lérò gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ń ṣe yamayama yìí àtẹ̀yin òbí tẹ́ ń ṣe yamayama yìí ayé Musa ló yẹ kẹ́ wá ẹ ti bógun lọ ogun Fíráúnà ìsídàkẹ́ parẹ́ mọ́kùn pupa ọ̀kí Fíráúnà ti ní kan lọ bẹ́ orí yín dànù ọmọ 49 tó fọ́ ọmọ 24 23 22 ṣé child abuse kọ́ nìyẹn kò tiẹ̀ wà tó dùn mí bí ọmọ 23 years tó fẹ́ bàbá 55 ọmọ yẹn ti fẹ́ mẹ́sẹ̀jì mi pa báyìí bàbá yẹn ti lù ó ti fẹ́ ẹgbẹ́ mi in fact ìbíjọ kẹta bá ṣe tọ́kẹ́ ní kí n forward the voice note kan sí yín ó lù débi pé lílo ilé tó fi parí ọdún tó fi in fact lílo ilé yìí báyìí lílo ilé tọmọ yẹn jẹ báyìí ojú àwọn òbí ẹ̀ ló ṣe lù ú bàbá àti ìyá ẹ̀ wà lórí ìjókòó ó gbé ó lù ó fẹ́ lù pa kan tó wá ní kó kó ẹrù ẹ̀ ẹ jọ̀ọ́ má bínú tí àfáà yẹn bá lo oògùn fún ọmọ yín ṣó yẹ kóògùn yẹn mú ẹ̀yin bàbá ẹ̀ nígbà tí ọmọ 21 years tó mú bàbá 53 wálé ní ìsọmọ yẹn ti pé 23 years bàbá yẹn ti pé 55 years bàbá 55 ọmọ yẹn ní ọmọ tó ń bí fún ní nọ́mbà 28 ọmọ ẹ̀ léèyàn tí ò nílé tí ò ralẹ̀ tí ò kọ́lé láti jọ iṣẹ́ ìfẹ́ lẹ́mọ̀ pọ́mọ yín jẹ àgbákò lálàsẹ̀ ìyàwó kẹfà lọmọ yín lọ́ṣẹ́ òní ni Monday ìjọ Friday lọmọ yẹn ṣẹ̀ṣẹ̀ kó kúrò ńbẹ̀ ìjọ Friday jẹta ìjẹrin lọmọ yẹn ṣẹ̀ṣẹ̀ kó kúrò ńbẹ̀ ló ẹ̀ṣẹ̀ pè mí pé mọ́mí ẹjọ́ ẹ ràn mí lọ́wọ́ mo ní ìdòwò mo ti kó kúrò bẹ́ẹ̀ tọ̀ èmi ò mọ̀ pé ó sì padà kúrò àwọn òbí rẹ̀ ṣe pàtí ní kò dúró síbẹ̀ pé ibẹ̀ ló bí subí wálẹ̀ sí o tí ì jẹ ìyà níjọ́ tọmọ yẹn join ní program mi torí pé mo wá ń sọ̀rọ̀ nípa pé you have to know your position in your marriage are you a worker or you are a wife ọmọ yẹn wá ń wo program yẹn kò mọ̀ pé bàbá burúkú yẹn dó sẹ́yìn òun ẹ̀yin tẹ́ máa ń fi àwọn pípò yìí ṣe ìmáàmù tẹ́ máa ní kán máa kírun ṣé bẹ́ẹ̀ mọ̀ pé wà wèrè kún ọwọ́ wọn mùsùlùmí pẹ̀lú hypocrisy kí nìyẹn ti bà yín jẹ́ kẹ́ mọ̀ pé ní yìí oníwà burúkú ni ẹ fún lóye ìyá àdínní of kìnní kan kẹ́ mọ̀ pé ní yìí èèyàn tí ò dání ẹ fún lóye sẹ́ríkì àdínní kí nìyẹn bà mùsùlùmí jẹ́ it has been part and parcel of you kẹ́ mọ̀ pé ní yìí èèyàn burúkú ni ẹ̀yin kan yín jọmọ́ náà lè máa pẹ́rí ẹja fi wọ́n joyè kò ní fọ́nì ẹ sì máa fẹ́ tí ò dẹ́ mọ̀ fi joyè inú mosque ẹ fi bàbá yẹn jẹ máàmù ní dárúkọ àdúgbò wọn ẹ fi wọn jẹ ìmáàmù kí ló ń jẹ máàmù lára ẹni tí ò lè dá conduct inú ilé ẹ kó wà in peace tó fi dorí ìyàwó kẹfà irú ẹni ẹ̀dẹ̀ ń gun mí ń bá rẹ̀ ó dẹ̀ ń kírun fún yín kí ló tẹ ẹyá látẹnu jẹ. I know some Muslims will not like what I'm saying some will still come to my DM and say I don't like how you are talking bí tó epo ló fún mi lẹ́nu wọ́n bá bí ẹ̀dá wọnú DM mi wá kí ni yẹn mọ́ mùsùlùmí lára kọ́mọ̀ pẹ́ ni yìí èèyàn burúkú ni kọ́mọ̀ kí wàá burúkú rẹ̀ kó fojú hàn wàláì mùsùlùmí ọmọ fún àwọn jàmáà ọmọ fún lóye ni ẹ̀dẹ̀ fìlú bàbá yẹn ẹ̀dẹ̀ tó fi wọ́n joyè wọ́n dẹ̀ ń gúrí ní bàrí. If you come to my DM and say rubbish don't forget I'm a pure born photo product ọmọ born photo ni mi ní lọlé lọ mẹ́sì wá I will give it to you wotowoto báàkì the last time I check o fún mi lẹ́mì o lè gbà lọ́wọ́ mi o. ẹ fi irú bàbá yẹn fi jẹ máàmù èèyàn tẹ́ mọ̀ pé lílù ló máa ń lo àwọn yàgò àlùdàkú ọmọ yẹn nítorí pé alájì báwọn níbi tóun ti alájì tó ń fa igbó torí pé wọ́n báwọn níbi tóun ti ń wo prógámù mi wípé what is your position in your marriage wọ́n dẹ̀ fún òun ní kúkú ní àyà débi pé òun dákú
ìgbà tóun máa lajú àwọn ará ilé òun, àwọn ará ilé face man face you náà wá gbé òun jáde láti 3 bedroom flat. Ẹ fi fúlù ọmọ yẹn títí ní ìsìn ẹ̀rọ 3 bedroom flat mọ́ ẹ ti gbọ́mọ yẹn lọ sínú èrú mú báyìí. Àwọn ìyàwó tó kù tẹ́ bá fẹ́ bá wọn sùn tó bá wọn yẹn ti wà ní àwọn parent wọn wọ́n wá síbẹ̀ yẹn ní kọ́mọ yẹn jáde ẹ bá wọn sùn. Irú ìṣẹ̀mí ayé wo nìyẹn? Ṣé kọ́lọ́run ó fà yín sọ́dọ̀ kan kó dá Mohbad padà kò fẹ́ bẹ́ta? Kọ́lọ́run fà yín sọ́dọ̀ kó dá Mohbad padà. In fact kọ́lọ́run fà ẹ̀yin tẹ́ máa ń ṣe dáadáa kó fún wa ní Mr. Ibu kó máa pa wá lẹ́rìn ṣé kò bẹ́ta ni? Junior Pope kọ́lọ́run fa rú ẹ̀yin àfà ìsọdọ̀ kó fún wa Junior Pope padà. Àmọ́ wípé Junior Pope ti dé ó sì fún wa ń joy bọ̀bọ́ yẹn kàn kú dànù ni. Àwọn legendary tamis in 2024 kọ́lọ́n irú ẹ̀yin dáradára ẹ̀yin oníjìbìtì ẹ̀yin olè kọ́lọ́n fà yín sọ́dọ̀ kó fún wa ní Mohbad àdúpẹ́ àmọ́re inú àwọn òbí àdùn ìyá àti bàbá ẹ̀gán lè sẹ́tù papọ̀ padà kọ́lọ́n fà yín sọ́dọ̀ kó fún wa Junior Pope Mr. Ibu kó bá wa dá wọn yẹn padà ṣé kò bẹ́tà yín ni ìwà wèrè ti pọ̀ jù ọmọ 23 years ń fẹ́ bàbá 55 33 years difference 32 years difference 32 years difference kí ló dé àǹtí Kádíjà gan tán ju bọ̀dá mọ́ lọ gan wọn gbájú 15 years lọ àǹtí Kádíjà gan tí wọ́n ju bọ̀dá mọ́ lọ wọn gbájú 15 years lọ tí ó sì ṣírú ẹ̀ mọ́ àbírú ọkùnrin bí bọ̀dá mọ́ wa ẹ̀yin tó yẹ pé kẹ́mẹ́ tí màá lè bú obìnrin ẹ̀ fi bú ẹ̀yin tó yẹ pé kẹ́mẹ́ tí màá bí tọkùnrin tó bí kú sí báyìí bó bímọ kan gan ẹ̀ fi bú ìkan àwọn gọ́dọ̀ tàbí ẹ̀ṣẹ̀ bọ̀nú àgbákò kan táwọn fámílì ọkọ ẹ̀ tán fi hàn ni lẹ́sùpọ̀ bímọ kan yọkọ́ tí ń sọ fún pé òye ká máa dúpẹ́ ẹ̀rẹ́jẹ̀ ti bímọ kẹrẹ́jẹ̀ ti bímọ kan màmá tàbádẹ̀ tó story yẹn iná ní wedding certificate kẹgbẹ́nu sàn tàbá tún wedding certificate yín tàbá tún nílé yín dáadáa ní wedding certificate torí pé yàwó tọmọ yín fẹ́fẹ́ ti bímọ kan ẹ̀dẹ̀ járí mú bọ́mọ yín náà ti bímọ sí country tó ti dé bọ́mọ yín náà ti bímọ sí country tó ti dé àlàálẹ̀ àtúpadà farabalẹ̀ gbọ́ story ọmọ yín ti ṣẹ̀wọ̀n lẹ́ẹ̀mejì ẹ̀ka yìí a lot of stories that we have in our stomach kan keep ẹ̀ ní pé ok àfẹ́ sọ but ẹ bá jẹ́ ká sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ sí yín tó bá jẹ́ pàṣẹ irú obìnrin irú ọkùnrin bíi Muhammad tó lẹ́yìn ọkùnrin kó mọ lánú gbani wọ́n ẹlẹ́ṣẹ́ bíi Kàdíjà ṣé wọ́n lè ṣe bíi Muhammad olórí gbé náà pamọ́ Kádíjà ṣàfowó ẹ̀mọ́ Muhammad nìyẹn Kádíjà ṣé mi jọ Kádíjà lójú ẹ̀ ní ṣàfowó mi mọ̀ ní ṣe fowó mi mọ̀ èmi jọ Kádíjà yí mọ́ni mi tó ti Kádíjà tó yẹ pé gba sátíkẹ́tì àjẹ́ náà látàyè rọ̀ sílẹ̀ ló ti gbẹ̀ èmi ọmọ bí wọ́n ìmọ̀ sátíkẹ́tì bí tí mo gbà bí mo ti wà èmi ní àfihàn owó mi mọ̀ kò ní dáa fún mi ní máa fowó mi mọ̀. kátó wí kátó fọ̀ ẹ̀yin ò lè ṣe bí Kádíjà ni wọ́n lè ṣe bí Muhammad wọ́n tó lálàáfíà Muhammad lálàáfíà Ọlọ́run ti ṣọpẹ́ṣàn heart ẹ̀ ó ti kó gbogbo ròyìnròyìn tí òun fi ronú pé Kádíjà ti bí ọmọ 4 ọmọ kan péré gan ẹ̀ mọ̀ sọ pé ìdí ẹ̀ ṣe wá fẹ́ báyìí ìdí ẹ̀ ṣe wá fẹ́ báyìí ẹ̀ ti ṣẹnu pẹ̀yẹpẹ̀yẹ ìdí wo ló fẹ́ wọ́n tó yẹ pé ìbọn ọmọ 4 tí yẹ bí ọkùnrin 3 ló bí gbogbo yín fún tó yẹ pé ní small thing báyẹ̀ tí mo fọ ìfẹ́ bu ara bóbìn ṣáná bí orí bẹ̀rẹ̀ bí lára Kádíjà ni ṣó fi bú ni ẹ mọ bẹ́yìn tí wọ́n fi bẹ̀rẹ̀ bí bóbìn ni lẹ́yìn kíní kan dára dáì accident tẹ̀lé ànábì ò fìgbà kan kó rọ́bìṣì Kádíjà rí bẹ́yìn fẹ́ single mother yọkan bẹ́ẹ̀ mọ rọ́bìṣì ẹ̀ ni ẹ wà máa bèrè lọ́wọ́ obìnrin pé ṣé wèlé ṣe bí Kádíjà ni kí n kọ́wọ́ mi fún ọ owó ló ìrapò sí orí ẹ̀ ti dàrú èmi jọ Kádíjà lójú ẹ̀ ṣé èmi jọ Kádíjà káàtìkàtì wá wèrè kọ́mọ gbẹ̀rẹ̀ bí lásán tẹ́rí lára obìnrin ẹ̀ fi bù ẹ máa sọ ilẹ̀ mọ̀ sọ fọ́bìnrin pọ́mọ rẹ̀ ò dúró tọ́mù ìyá tí ẹ dúró abánábí ò rí wípé ọmọ 4 ló ti mú ọyàn Nana Kádíjà tí ò sì fi bù. Thank you so much. ọmọ yẹ búra tó ti fi búyàwó ẹ tó bá yẹ pé lóòótọ́ lọ tẹ̀lé Rasulullah sallallahu alaihi wasallam ṣé ó gbọ́ búyàwó ó bú Kádíjà rí eléyìí tó ti bímọ 4 gbogbo àwọn ìyàwó tó fẹ́ ẹyọkan péré ló jẹ́ sisi ló jẹ́ single níbẹ̀ and that is Nana Aisha radiyallahu ta'ala anha. Àwọn tó kù àwọn tọkọ wọn kú sójú ogun àwọn tí wọ́n divorce àwọn tán ṣe Umu Salima Umu kìnìkan Umu Kulusumi Umu kìnìkan àwọn tí wọ́n fẹ́ nu ìyàn àfa àtẹ́lẹ̀ kóyàwó 4 jọ gbogbo wọn single ni wọ́n ẹ ṣe súnà ṣìnà lẹ́ṣẹ̀ ẹ ti mu igbó bẹ́rì ẹ ti mu igbó ọmọ 55 years bàbá 55 ọmọ tí ẹ̀kọ́ sorry bàbá 55 years bàbá 55 years sọmọ 23 years bàbá ọkàn yóò ní balẹ̀ o ọkàn yóò ní balẹ̀ ẹ fẹ́ ọmọ 23 years láti fi ṣe 6th wife ṣẹ̀ṣẹ̀ mi ayé lẹ́ ń gbé yẹn wọ́n sì parapọ̀ wọ́n tó fi yín jẹ́ mọ́ mú ẹ sì ń kírun lẹ́yìn tẹ́ ẹ mọ́ ń lo àwọn ìyàwó yín ẹ rí bẹ́ẹ̀ lè kúre ẹ wo iye kéèsì tá ti treat lẹ́nu gbàtà bẹ̀rẹ̀ program yìí ọ̀tọ̀ la treat kéèsì ẹni tó ní ẹ òjẹ́sẹ̀ kó ní relationship ọ̀sẹ̀ kan sẹ́kọ̀ọ́ wọ́ mi mọ́ lọ padà tà tíbẹ̀ pórí rí o pé oṣòwò kan ṣọ́ọ̀tì kè pọ̀sẹ̀ kan tó fẹ́ kówó lé bísínẹ́sì mi my sister ṣóun wáìn mi ni ìyún kan lẹ́gbẹ̀ẹ́ kan aṣọ̀rọ̀ ọmọ 31 years tó ti bímọ 4 tọkọ rẹ̀ ti dán sẹ́ẹ̀ta ọkọ rẹ̀ ti dán sẹ́ẹ̀ta ọkọ rẹ̀ ti dán sẹ́ẹ̀ta ni kò ṣarajọ ọmọ ó ṣe máa ṣarajọ bímọ pínpín ò lè kórajọ ṣókó dídó ń jẹ ni pínpín ariwo tó ń pa gan lásán máa jẹ́ kó wà destabilize ọkàn rẹ̀ ò lè papọ̀ bó ló tó supplement gẹ̀ kò lè ṣiṣẹ́ ẹ bá wá ríru skin ọmọ 40 years ẹ máa ṣe wáá ẹ̀ẹ́dà ambulance ni ẹ mọ̀ dúbí ambulance ni wáá I don't understand ẹ̀yin òbí tẹ̀ ń ṣe wedding fáwọn ọmọ yín ṣe ti dá wọn lókòwò ẹ̀yin òbí tẹ̀ ń ṣe elaborated marriage fáwọn ọmọ yín ṣe ti establish wọn ọmọ tí ò kàwé tó kọ́ṣẹ́ ṣe ti establish ẹ̀ ọmọ tẹ́ ṣe wedding elaborated wedding fún olóńlọ ata nínú ọjà tí ń gba 1,000 naira kíyàn mọ́ lọ́ta ó sì tún proud lórí ẹ̀ ó ní queen èmi ni mò ń ṣiṣẹ́ tí mò ń fún ọkọ mi lówó ta fi ń jẹun nínú ilé
wọ́n pé kó tó lè máa bọ́ ọkọ rẹ̀ kó tó máa bọ́ ọmọ náà ajá pé iṣẹ́ gidi iṣẹ́ wo ni ó ní mo máa ń lọ bàlájà lọ́ta nínú ọjà like serious I don't understand ó ní ẹ̀rọ ní rárá òun bàlájà lọ́ta wọ́n wà fún 1,000 gbà mí 1,200 nígbà mí dẹ̀ tọ́jà bá ya wọ́n fún mi 1,200 ó tún fakọ sí mi look at you how old are you 28 how is your husband say 30 years I dey wow tí tọkọ mi bá ti wọ́n sọ̀rọ̀ á ní kí n dákẹ́ mi ìgbúdọ̀ sọ̀rọ̀ torí pé mo rí tó ra mọ́tò mo bí pé mo ló ti rówó mọ́tò yẹn ló fàjà wa ọkọ náà wá ṣe voice note fún sórí tó bá ti lè respect yín àlejò gbé mu ní kẹpẹ́ dáa fún yẹn ọmọ 30 years ìwọ náà ń sọ̀rọ̀ ọmọ 30 years náà ti ń ṣe bí ọkùnrin ẹpọ̀n rẹ ti ń gbé fúkẹ́ orí oko rẹ ti lanu pin nǹkan funfun ti ń jáde bẹ́ẹ̀ wọ́n náà ti ń sọ̀rọ̀ ìwọ́n sọ fún yẹn pé kí n bá ti ń sọ̀rọ̀ ọmọ tó ti mọ̀ pé ò lè respect mi ò lè bá mi gbẹ́ bóyá ṣe voice note kórè in fact ọlọ́run ní ọ̀dà fẹ́yìn tẹ́ mọ́ send voice note àgbà kò sí ni ìgbẹ̀yìn oní voice note sọgbà ẹ̀yìn tẹ́ mọ́ ní issue tẹ́ mọ́ send voice note sí mi èmi náà mọ́ send voice note sí padà ẹ̀ lè pa mí voice note ti pọ̀jù lórí fóònù mi in fact nǹkan kò gbọdọ̀ ṣe fóònù ìwáyìí voice note kún bẹ́ẹ̀ bì lọ́kọ̀ náà wá ń sọ voice note hello èmi ò bẹ́ kó padà o ọmọ mi ò gbúdọ̀ dòkú o ṣé o dẹ̀ rí tó o bá ti lè respect mi lórí ipò ọ̀ra mọ́tò ṣó ọ̀ra mọ́tò 20 million ni tó o bá ti lè respect mi lọ calculate iye owó tó fi fún mi lóúnjẹ láti jọ ìmáà dá padà ọlọ́run ló mọ iṣẹ́ tó kọ́ ṣe bí ó ti lọ bẹ́ orí èèyàn kan fi ṣòwò báwọn ara rẹ̀ ò sábà lè kọ́kọ́ lọ gba 2 bedroom flat yẹn ní ìgbà kíyàwó tẹ̀lé kó lọ báyìí 2 bedroom flat tó gbà báyìí kò gbà kíyàwó tẹ̀lé kó lọ inú ìhun èrú màní palọ face paint and slap ìtọ́jọ́ ń gbé ìyàwó ṣì wà báyìí ìyàwó ṣe wá rí wípé báwo ló ṣe máa gbé 2 bedroom flat tóun nílé bẹ́ẹ̀ gbé bẹ́ẹ̀ ìyàwó ṣe wá wulẹ̀ kúrò nílé yẹn ló wá kó ẹrù ẹ̀ ló wá kó lọ lé wọn ó wá mọ̀mọ́ lọ so ó padà dé ní òbáyàwó nínú ilé yẹn mọ́ ṣé orí ó lè bá mi gbé level èmi àti ẹ ó jìnnà síra wọn tó o bá ti lè respect mi mo ní kò tiẹ̀ sí tójú musa lè rí lẹ́nu géètì ojú àwa tá a mọ̀ ń sàwọn kéṣìṣì báyìí ní kọ́lá mọ́jọ́ olúmi ó rí bi ọmọ 30 years ní tọ́mọ 28 years bá ti lè respect òun ìyá ó jẹ pẹ̀lẹ́ o ibẹ̀ bí ẹ̀kọ́ ibẹ̀ bí àwọn òbí rẹ̀ tán ṣe làkàyè ni dandan kọ́ ni kọ́ mọ́ ṣe wedding aláriwo Mr. Rohim thank you so much dandan kọ́ ni kọ́ mọ́ ṣe marriage aláriwo àmọye wedding aláriwo tí ò lójútùú àmọye wedding aláriwo tó ti forí ṣọpọ́n àfikójú mi ó ríre ní ìtọ́jú mi ti rí lẹ́nu January tá a bẹ̀rẹ̀ yìí wàláì ní ìtọ́jú mi ti rí wàláì lórí ọ̀rọ̀ ọmọ kan ni mo kọ́kọ́ sunkún mi tí ìsunkún ní ọdún lórí ọ̀rọ̀ ọmọ kan orí ọ̀rọ̀ kan tó wá gbé bá mi ni mo kọ́kọ́ sunkún lé pé kí ló dé how old are you 27 níwọ náà tó ti rí ṣẹ́gẹ̀ bá ń sábà kò sí wàhálà orí ọ̀rọ̀ ara mi gan tí ìsunkún nínú ọdún ìpé ọ̀rọ̀ ara mi àwọn kẹ́sìsì yẹn kàn pọ̀ lọ jàrá ni and I'm very sure pé ó sì pọ̀ ń ta eléyìí tán gbé wá sọ́nà ọ̀dọ̀ tiwa èyí tó kàn wá làwárí yẹn kẹ́sìsì sì pọ̀ ń ta I still don't understand the reason why ọmọ 30 years wọ́n sọ pé tí n bá ti ń sọ̀rọ̀ kó máa dákẹ́ wọ́n sọ pé ọmọ 28 years ó wá gba 2 bedroom flat ó jẹ́ kó tẹ̀lé ẹ lọ síbẹ̀ tó bá jẹ́ ẹ̀yin náà ni ẹ̀yin tẹ́ wà ní comment section ọkùnrin tẹ́jọ́ ń jẹ́ tẹ́jọ́ mu tó ṣe pé ẹ̀yin lẹ́wọ́n fi tọ́lọ́kọ́ bọ́ yín jọ maintain tó wá dìgbà tó ní owó tán mọ bí tó ti rówó lọ gba 2 bedroom flat tó ra mọ́tò ó dẹ̀ sì fẹ̀yìn sínú èrú màní pálọ́sẹ̀ face me and slap you how will you feel? ó ní mọ́mí òun pè báyìí kò gbé kọ́ mọ́mí àwọn ti pé ó tún ṣe voice note yẹn ìyàwó wọn forward sí mi mo ní proton forward voice note ọkọ rẹ sí mi proton forward voice note ọkọ rẹ sí mi ṣé kí n máa fetí gbọ́kọ̀ èpè burúkú náà forward sí mi bọ̀bọ́ yẹn gbé ṣépè tó bá ti fẹ́ kórìí wa tí mọ́mí ẹ burú tẹ́ bá tún pe nọ́mbà mi pé kí ló ń ṣe ẹ wá igi 2x2 ẹ rí igi 2x2 orí ẹ lè mọ́ sẹ́ẹ̀tì tẹ́ bá ti gbá 2x2 mọ́ lórí orí rí ó sẹ́ẹ̀tì kí ni etí lẹ́nu belebele wọn àti mọ́tò rẹ̀ bọ́ bá ti gbé mọ́tò ẹ̀górí odó tó jó táyà mẹ́rẹ̀ ní tó tú tó bá kangi odó tó bá gbé bẹ́ẹ̀ yóò mọ̀ pàyé pé méjì mọ́tò tó ẹ̀ṣẹ̀ láti ń jọ lójú ó jẹ́ ògodó ni kò ní lásídẹ́ǹtì kò ní sófò kò ní dànù ó kàn tú táyà mẹ́rẹ̀ ní lọ ni wọ́n sì lọ́ra bá gbé gorí odó yóò jí láàárọ̀ ọjọ́ kejì yóò bá mọ́tò ẹ̀bí ọpá àkíyèsí mọ́tò ògodó nù ẹ̀wọ̀n pé yóò ra táyà mẹ́rin sin owó ni ìyẹn kan lọ́n púpọ̀ tẹ́ bá gbá túbà túmọ̀ lórí rẹ̀ lè sẹ́ẹ̀tì ó jẹ́ kórìí ẹ̀ ti dàrú because tó lè rí ò bá dàrú ni ó ní mo sọ fún ìyàwó ẹ̀ pé tí wọ́n bá fẹ́ ṣòfò kan mọ́ pé ọmọ ìyá tó fún olódìdí ọmọ lẹ́sùn ra mọ́tò gba 2 bedroom flat àárí mú mi ẹ wá mọ tó jẹ́ ọmọ fọ́nì sí mi mo wá bí ìyàwó pé what do you want to do I don't want to leave him torí mo ti bá bọ̀bọ̀ yẹn jìyà mo ní